èṣù agbárí kíjàbí tó tóbi òjà èṣù Sáyídì èṣù onílé oríta èṣù onílé oríta oríta lè ṣùgbé oríta lè ṣùgbé ẹbọra burúkú níjẹ́ lákọ̀ọ́pá ó lọ lọ́nà àtàrí ẹ̀fíẹ́fíẹ́ fíẹ́fíẹ́ àṣẹ̀bọ̀ kẹ́bọ̀ jẹ àṣẹ̀bọ̀ kẹ́bọ̀ jẹ bínkù tótó mẹ́rẹ̀ẹ́dù lùbíyá alẹ́ yìí kàsámà. ilé yìí gan wọn á ti gbẹ kí n ká wọn kúrò kí n ráyè wá sá. ẹ kúlẹ̀ mọ́. jọ̀ọ́ small jami. Ma. kí ló dé kí ló ṣe é tẹnu ẹ bàjẹ́ tí gbogbo ara ẹ dọ̀tí báyìí. nígbà tá à ń bọ̀ láti lẹ́sìn mo fẹsẹ̀ kọ́ mo wá fẹnu gbálẹ̀. ó fẹsẹ̀ kọ́ ìwọ fẹsẹ̀ kọ́ fẹnu gbálẹ̀ abó ọjà. mi ò já o. jọ apá tó wà lẹ́sẹ̀ tó fi kọ́ náà dà. ó fẹ́ mi sàn. ẹ wo mọ́ mi jàre bí a ṣe ń bọ̀ láti lẹ́sìn báyìí. Smally ṣé wọ́n bí ẹ lẹ́jọ́ gbogbo ọ̀rọ̀ báyìí sísọ ni fún ẹ mi ò mọ̀ kan tó kún ẹ ń bẹ̀. ṣé o gbádùn ṣé o lálàáfíà jà mí o Ismaila kí ló ṣẹlẹ̀ ṣàlàyé fún mi. ó dà mo fi orúkọ bo ọ̀rẹ́ wa Saheed ní àṣírí Saheed ló fọ́ lẹ́nu. Saheed ló fọ́ Jamiu lẹ́nu báyìí. gidi. Saheed ló ná Jamiu tó fọ́ Jamiu lẹ́nu báyìí. gan. ó yá níṣó nílé ìyá ẹ̀. ṣé mo ti wá kó bọ́ Saheed báyìí. ẹni bírú ẹ méjì yóò bí lónìí. kẹ́kẹ́jà rẹ kí ló ń ṣe ẹ́ náà olùkọ́ ló ṣe ní ọmọ inú ẹ ló ń nà ẹ́ tó ń ṣe báyìí bá fọ́ etí ẹ̀ wá tẹ̀sẹ̀ lébọ̀ ó jáwèrè kí ló ń ṣe ẹ̀gàn náà fún òṣèlú lẹ́gẹ́lẹ́gẹ́ àwọn òtí ẹtú ní gbòòrò ni ó ní wèrè lọ. olórí burúkú aláyé bàjẹ́ bí orí wọn bí ọ̀rọ̀ olórí burúkú ẹ jẹ́ kí lọ́wọ́ dúdé wọ́n lè kọ́ ti lọ́wọ́ ẹ̀. wọ́n wọ́n bẹ̀jẹ̀ sọmọ lọ́wọ́ ìwọ́n tó bímọ tó tán. ṣe bó rí bóyá ṣọmọ lọ́mọ ọmọ òṣì tó bí ìyá ìyá tó bímọ sórí. má bínú. Saheed kọ́ ló ṣe yóò fò tó bímọ ọ̀ràn nǹkan tí mi kò fẹ́ sọ fún yín ni pé kẹ́ gbọ́mọ̀ mi lọ sí hospital kẹ́ lọ tọ́jú ọ bíbẹ̀ kọ́ nǹkan tí máa fojú yín rí agbára yín ò ní ká. hospital nìkan kọ́ ló máa mú lọ onídìí kó mọ́ mẹ́ lọ sáró kan lọ fún lábẹ́ kó mú lábẹ́kúta àbí Yaba sórí mọ́ mẹ́ ṣọmọ lọ́mọ sórí ó ti nídìí abẹ́rẹ́ wèrè gidi. ẹ̀dẹ̀ bẹ̀rù Ọlọ́run ṣe bá bí amọ̀ lẹ́yìn náà. ṣé ìyá wèrè ọmọ tẹ̀lé ọjọ́ lórí burúkú bí ọmọ yìí ṣé ìyá wèrè. bẹ̀rù Ọlọ́run ní jẹ́ ká rógun aró Ọlọ́run jẹ́ ká rógun aró. ibo ni wèrè ń gbé tí o bá ṣe ibi tó ti ń tọ́jú àwọn wèrè tí o bá ṣọgbà wèrè ṣé irú ọmọ ẹ àti wọ́n ṣọ́ ẹ̀ka máa bá òun gbàdúgbò ni ṣọ́ ẹ̀ka máa bá òun gbàrin ìlú wọ́n bó ṣe ṣe ọmọ fún mi wọ́n bó ṣe ṣe ọmọ tí bá ṣe pẹ́lẹ̀ gan ojú oyè bó rọ ó jẹ́ ìyàkúyà tó fẹ́ yà mo ní mi ò fẹ́ ọ̀rẹ́ ọmọ mi pẹ̀lú ọmọ ṣé wàhálà kú sí díẹ̀ ni ṣé wọ́n máa san ọmọ ẹran kíkọ́ kọ̀ọ̀kan pa ni àbí tó dé gan. ẹ má bínú ẹ má Jamiu Saheed ló tún ṣe é báyìí ẹ má bínú ṣùgbọ́n ọ̀rẹ́ ni wọ́n ẹ má bínú. kí ló tó jẹ́ pé lórí ọ̀rọ̀ ọmọ tí ó lómi àdúgbò kì í tòrò ẹ̀ẹ́dẹ̀ kókó ládùúgbò kẹfà àdúgbò lẹ̀ fún wa. wá ń bí mo ní kókó ṣùgbọ́n ṣé ti yọ lẹ́nu ni. Saheed o Saheed o ọmọ burú ọ̀kan làábí. ó gẹ̀ẹ́tì àwọn couples irúgbọ̀n olóyè ìbọn yìí double barrel clear kò rí ìmọ̀ AK-47 lè kò draw ó gẹ̀ẹ́tì copper dáadáa but ó jẹ́ kí á mọ̀ pé ejò ló yá gbogbo igun kọ́ ló ń ṣọ́ra igun ti ṣọ́ra jù igun tó slim lè kó yá igun ò kì í ṣọ́ra tó yìí. Good, that's why, but this is chameleon or
crocodile or what is this? Kí ló yà náà? Crocodile ni sir. Crocodile. Ọ̀gá ẹ̀tẹ̀. Kí wá ló dé tí wọn ò máàkì gbogbo tó draw yìí? O try díẹ̀. O ti get in tó fà. Bóyá títorí pé o paint ẹ̀ irú crocodile yìí sí ash colour with black lóye kó jẹ́. Wọ́n á bẹ̀ ṣé wọ́n á fi ti àwa òkè. Excuse sir, ẹ wo irú ìwé tọmọ yín draw sí yẹn. Ìwé ló fẹ́ lò kọjá fine art book ló máa lò. Ẹ sà, ẹ yẹ ìwé yẹn wò. Math book ló lọ fi draw àwọn ẹranko yìí sínú ẹ̀. Jọ kí ni ẹranko bá lọ pẹ̀lú àrò mathematics? Ẹ sà, tí wọ́n bá ń kọ́ ọmọ yín níwèé nínú class nǹkan tó máa ń draw nìyẹn. You are a naughty boy. Gbogbo ṣe dress náà. Ṣé o lọ fi math book o lọ draw àwọn ẹranko sínú ẹ̀? Kí nìyẹn fi jọra àwọn torí Ọlọ́run? Gbogbo ṣe dé bọ́tìn. Gbogbo ṣe dress, gbogbo ṣe ṣe yàmàyàmà tó èpo ìyá máa kúrú wà òṣì báyìí. Wọn ò ní sọ pé wọ́n fẹ́ expel ẹ̀ kún school. Àbọ̀wọ̀n pé nǹkan tí ọ̀gá kọ́kọ́ gbé sí mi wájú ni pé àwọn máa expel ẹ̀. Adójútì ni ẹ́, àgbà bá ní tiẹ̀. Ẹjọ́ má bínú. Mo mọ̀ pé èèyàn ò ní ṣe gbóró tó ṣe náà kó má sọ pé òun máa expel ẹ̀. Bẹ̀kẹ́ dáríjì mi ẹjọ́ ẹ bá mi fi lé ìfà létí mọ́ra. Àkọ́kọ́ gbàrà irú ìwé yìí máa ra mẹ́ta rọ́pò. Ṣé ti understand mi tí má ti lè ra mẹ́ta rọ́pò rán mi létí wà máa kó bọ̀ Tuesday. Ẹ sà, kò tí tán. Ọmọ yín pẹ̀lú àwọn méjì kan lọ́jọ́ ń ṣọ̀rẹ́ wọ́n jẹ́ mẹ́ta ní school yìí. Exam first term tá a ṣe kọjá yìí ṣọmọ yín mú result ẹ̀ wálé. Ó ní wọn tí ìgbà ló sọ fún mi àbí. Nǹkan tí mo sọ náà nìyẹn. Kò lè mú wálé. Kí ló dé sá? Nínú class wọn àwọn 50 ló wà bẹ́ẹ̀. Okay. Àwọn mẹ́ta kan wá jọ wà tí wọ́n jọ ń ṣọ̀rẹ́ pẹ̀lú òun wọ́n jẹ́ mẹ́ta. Inú àwọn mẹ́ta yìí ẹnì kìíní gbé 48 position, ẹnì kejì gbé 49 position. Ẹ sà, ọmọ yín ló gbé 50 position lórí gbogbo class tán pátápátá. What am I hearing about you people? Kí ni gbogbo nonsense tí mo gbọ́ yẹn? Anyway, kí ló ṣẹlẹ̀? Mo fẹ́ gbọ́. Are you okay? I'm talking to you. Òun ní sa, òun ní. Kí ló ń jó? Mi mọ nǹkan tí mo ṣe fún o. Gbogbo ibi tó bá ti ní báyìí ló ti máa ń blọ́ọ̀kì mi mọ́lẹ̀. Mi mọ nǹkan tí mo ṣe fún o. O ń blọ́ọ̀kì ẹ̀ lọ́nà. Gbogbo àgbà fẹ́, are you normal? It's okay. Ṣé Mr. Teju ṣe well done. Amsi. Ẹ rọra jàre. Ọmọ tó fọ́ lórúkọ ẹ̀. Òun náà ni. Ẹ̀yà pẹ̀lẹ́. Báwo ló ṣe ń fi báyìí? Ṣé bóun náà lè rí bí Sáì ṣe ṣe nìyẹn. Dáàdì Sáìdì wà lókè pẹ̀lú ọ̀gá. Àwọn náà ní kí n lọ mú mi. Ibẹ̀ lẹ́ lọ. Ìyá. Ó ti dà. So báyọ̀ ó parọ́. Imagine how dare you. Afternoon. Ẹ̀mẹ́sẹ̀ fún wa ní ká sọ́fíìsì yìí mọ̀ ká wá submit ẹ̀ fún yín. Bẹ́ẹ̀ni. Okay, ẹ ti ṣe? Yes, bẹ́ẹ̀ni. Okay, in that case, go and put it on my desk in the staff room. I'll come back and see to it. All right. Yes. Staff room, ma? Yes, staff room. On my table, please. L'assignment mi. Abi? What do you want to turn my school to? Are you normal in this school? Anyway, you can go. Sori ẹ̀yin mẹ́ta yìí, ẹ tẹ̀lé mi. Màá pa yín lẹ́nu. My friend, will you follow me? Are you okay? Follow me. Ṣèlú. Sir. 50. Well done, sir. You are welcome. Okay, yeah. So o ti fail. O mọ̀ mọ̀ láti má mú result wálé. Excuse kò tí tán. Mo mú ẹyẹ bọ̀ lápò. Ẹ sọ pé bóyá dúdú ni àbí pupa kò tí tán sà. Ẹ wo ọmọ tó dúró ẹ wo rí ẹ. Okay, mo rí Ṣáúṣá lòun ní àbí Yorùbá. Ara iṣẹ́ ọwọ́ ọmọ yín ni. Ṣé wọ́n ń active drama ni? Wọ́n àti drama o. Ọmọ yín ló fi òkú fọ́ lórí. Ṣèdó, wọ́n ló fọ́ orí bọ́ọ̀yì. For the second time, ń gbọ́ Ṣèdó.
ìwọ ló fọ́ ọmọ yìí lórí kí ló ṣe bó lè fọ́ lórí. Uve Maredi Smolly ni. Who is Smolly? Ta ló jẹ́ Smolly? Ọ̀kan nínú àwọn ọ̀rẹ́ mẹ́ta tí mo sọ yẹn ni. Ismaila lórúkọ ọmọ yẹn káwọn tó máa pè ní Smolly yẹn ló mú 49 position. So wá ń gbé ìjayà bí ló fi fọ́ ọmọlọmọ lórí ìwọ Sido. Mrs. Ajanle Koko. Sir, where is the letter? Ìgbà lẹ́tà ìsàkẹ́ka. Okay. Ṣé orí ogun tó jẹ kójú yẹrí? The topic is letter to my teacher. Mojika, ṣé ara assignment ẹ fún wọn ni? Tí ó bá dẹ̀ ṣe mistake jẹ́ kó mọ̀. As a teacher, sir, mi ò lè fún àwọn students mi ní assignment by. Àárọ̀ Monday mo kọ̀ dé láti ilé, mo bá lẹ́tà yìí lórí desk mi. Ìgbà tí ma go through it, the content was just not okay by me. But ìgbà tí mo read to my teacher, I understand it's my students doing. Inú yẹn ló bí mi sà, mo pé gbogbo wọn, mo rant, mo pariwo, mo halẹ̀ mọ́ wọn gidi gan pé ta ló láyàláyà nínú wọn tó lè kọrú lẹ́tà báyìí sí mi. But to my surprise, sir, he was the only one. He single-handedly said it. Ipe òun lòun kọ. Yes. Ìgbà tó sọ̀rọ̀ yẹn, mo wà shocked. Ìyẹn ló prompt mi sà tí mo fi try láti bèèrè lọ́yẹ̀ pé irú eré wo nìyẹn ǹjẹ́ ò lè mi àti ẹ̀ bẹ̀rẹ̀ irú eré bẹ́ẹ̀ yẹn. Ó ń láti jẹ́ kó yé mi pé òun ò ṣeré rárá o. Ipe because stature mi physique mi lòun like pé tí bá ti kọjú sí ara bọ̀ tí bá ti ń kọ nǹkan òun kàn máa ń like kó máa wò mí láti backside mi ní kinní kan ó ṣáà analyze bẹ́yìn mi ṣe rí and all that. Sido. Jọ̀ọ́ torí Ọlọ́run, are you crazy? Kò ní yé àlè yá ẹ. Wà á mọ̀ kí bàbá kan bí ẹ. Ó kọ love letter sí tíjà ẹ pẹ̀lú èjì ẹ yìí. Sido. Abiyamọ díẹ̀ díẹ̀ o, Saidi o. Bàbí. Saidi o. Ṣé ọmọ burú ọkàn làábì. Ojú wọn báyìí. So Ẹni bírú ẹ̀sà ilé ilẹ̀ tí wọ́n máa ṣe gbogbo ilé náà. Sido. Òbí ni mo ti máa pa ẹ́. Sido. Ìjọ̀gbọ̀n ṣe dání kan fa ìjọ̀gbọ̀n o. Ìjọ̀gbọ̀n o. Ìjọ̀gbọ̀n o. Ìjọ̀gbọ̀n o. Àpáta lè kókó lọ́kọ̀ dá sí. Kí ló ṣe? Ẹ̀wọ̀n ẹ má jọ ṣe ilé ṣe máa ṣe mí léṣe wọ́n ti kàn mí lẹ́yìn o. Láṣẹ ní ló ṣe ẹ́ báyìí. Ṣé ẹ fi obìnrin yẹn lẹ̀? Ẹ wọ́n bí mi ṣe ń léṣe ẹ má bínú. Mo ń bá ma wí lọ́wọ́ ẹ̀ wá disturb mi. Mo ní ẹ ṣe sùúrù kí n pọ ìyá ara ẹ̀ pọ̀ bẹ́ẹ̀. Ẹ wo ọ̀tọ̀ọ̀tọ̀ ni tí mo kó. No. Ọlọ́run má jọ ọkọ bá mi. Bó ṣe ti ẹ tó fi fi lélẹ̀ tó bá mi kanlẹ̀. Wà á torí pọ̀ bọ́ mi. Bọ́ọ̀lù èmi kọ́lẹ̀. Kí ló mọ̀ yìí gan kí ló ṣe? Thank you, sister. Thank you. Tí máa rojọ́ náà bí mi, but máa rojọ́ fẹ̀yìn. Ẹjọ́ yẹn gan mo fẹ́ gbọ́. Orí ẹ̀ ti bu. Àìjẹ́ bẹ́ẹ̀ àmú kan lẹ̀. Ẹ lísẹ̀ sí mi. Ó ti ṣe àwọn ẹ̀ṣẹ̀ kan tó ti frustrate mi tí mi ò fẹ́ bínú. Láti mo kàn ń wò. Èyí tó wá ṣe ló wá jẹ́ ultimate one. Ẹ mọ tó ṣe ni. Ọlọ́run yọ yín tí ó jẹ́ wípé family mi lẹ jẹ́ tó ti ń rí yín gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n bàbá ẹ̀ ti pẹ́. Ṣàpẹ́ idiot yẹn. Ó lè approach yín, ó lè kọ love letter sí. Ó ṣe máa kọ́. Kílé tí ò lè kọ. Ẹni tó kọ sí school wọn, tíṣà ẹ̀ ló kọ sí. Ìyẹn tó àǹtí mọ́mí ẹ̀. Tíṣà ẹ̀ ni, ó lọ, I love you.
ó tún sọ statement kan tó ṣe kí níbẹ̀ eléyìí ìwọ̀n kọ́ lẹ́tà ó kọ́ lẹ́tà kó òun lọ́ọ̀fù tíṣà yóò bá ṣeré. àti ẹ̀yin lẹ sọ̀rọ̀ báyìí eléyìí ọmọ kékeré yìí ẹja gbìyànjú ẹ mọ̀ pé ìtọ́ṣe yẹn tún kéré ní kíláàsì wọn 50 ni wọ́n bẹ̀ 50 ní kíláàsì. àjọta. òun wá ní àwọn ọ̀rẹ́ olórí burúkú kan méjì. ni mo mọ̀ wọ́n máa mú wọn wá sọ́dọ̀. ìkan dàbí ó dúdú báyìí ó ga báyìí ìkan kùntàkùntè kúnkúlú báyìí àwọn méjì jọ máa ń wọ́n wá jọ plan mi mọ́ bọ́ ṣe ṣe wọ́n lè ṣe exam báyìí mo sọ fún yín pé 50 ní one class ìkan gbé 48. àdọ́ta ọdún méjì. ìyẹn dúdú tí mo lọ ó straight wálẹ̀. ọmọ wọn ọjọ́ máa ń wá bí. ọjọ́ ń wá bí kùntàkùntè gbé ó gbé 49 ọmọ mi ló palẹ̀ gbogbo máàkì tó kù ọmọ mi ló gbé 50 position ṣẹ́mọ̀ ọmọ mi gbé first láti ẹ̀yìn oru kìíní yẹn ní straight mo wá ṣẹ́mọ̀ kí disgrace mi ó gbé pò 50 position nínú ẹ̀yìn 50 tẹ̀ one class máa lọ sí police station máa lọ fún wọn ní report ń bẹ̀ pé next ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀ kọ́ má kí àti má pa ẹ́ èmi ni mo bí ẹ èmi náà ni mo dẹ̀ pa ẹ́ kí n má sọ fún ìjọba nìkan ni mo lè fi ní case tó le. Saheed tí o bá wọnú ilé ìwà tó bá fail pẹ́rẹ́ tí n bá pa ẹ́ kó má da fún gbogbo ìran wa the entire family kó má da fún wa wà á bọ̀ pé mo ti máa ṣe fún orí àpẹ wa. èwo lè gbé èwo tí gbogbo rán ṣé ìran ẹ ló rán ẹ jẹ ó lè ṣe pé fún ẹ. ó dà kó má da fún mi tí n bá pa. ẹ yẹ nǹkan mi èèyàn kéèyàn. excuse me tó bá dọ̀lẹ̀ máa fẹ́ lówó ẹ lọ ra rọ́ọ̀bù kẹ́ pọ́líṣì ara yín. rọ́ọ̀bù ní kámẹ́rà kò jẹ́ kọ́. one two má sùn mọ́ mi jù mo ti máa ń sọ fún ẹ ó dà òun tí máa ń sọ fún ẹ lọ́jọ́ tó pé má kọjá bẹ̀ ó fẹ́ mú jàjà sí mi kọ́ lọ́gbọ́n náà tiẹ̀ báàgì ló gbà one two first come on first. abiyamọ díẹ̀ o Saheed o. alo chairman kí ló jẹlẹ kí ló bá dé ṣe di ọmọ aláṣẹ yẹ owó rí ọmọ aláṣẹ là ẹ bá mi sọ̀rọ̀ àwa wà ń lè lákọlá wa bíi kúránì. ok ṣé kàn kó weapon dání wọ́n tó bí mélòó ok bàbá sí wàhálà ẹ mọ̀ kó ti ń di dọ́bù o wèrè tó máa ń kó weapon yẹn fún wa ó kàn ń ṣe wèrè pẹ̀lú wa lẹ́nu ọjọ́ mẹ́ta ni o kò yé yín sà all right brotherly no problem Kabesh guys one house Kabesh baba wọ́n try kó mú bí a bí àwọn mẹ́rin dání bí okay ṣáìtì ẹ̀gbọ́n tó wà ní lẹ́kì ẹ̀ okay ẹ mú weapon dání ṣá ó ti yẹ all right boys what time. so mo yẹ sọ fún ẹ lọ jọmọ ìwọ náà wò mí o wá jọmọ ọwọ́ méjèèjì kò lè lọ lẹ́ẹ̀kan náà but you make it faster ṣé you understand kò ṣe pé nígbà tí màá ní kò bẹ̀rẹ̀ sí ní gbá mi bíi bag at the end of the day kí wọ́n fúnra rẹ̀ wá máa ó fẹ́ yọ mí lẹ́yìn ni. ẹ kú iṣẹ́ o ọmọléèwé kí la lè ṣe fún yín. Abba máa ń jẹṣẹ́ ni. ẹ fẹ́ máa. Jẹṣẹ́. má gbà mí lẹ́sẹ̀ lójú o ẹ fẹ́ máa jẹ̀ṣẹ́ ẹ ti ń ro tó jọ o. Ó ti pẹ́ gan-an. ọmọ ọdún mélòó kan lẹ́yìn gan tó ti pẹ́ gan. Ẹ ti dàgbà 12 years. ẹ̀yin 12 ọdún 12 ẹ ti dàgbà. Mo ti dàgbà gan. èmi náà mọ̀ pé ẹ ti dàgbà gidi. Àgbà ni o. inú oyún ni ẹsẹ̀ yẹn ti ń wù ìjà o. gan ẹ fẹ́ fọ́ mi lẹ́sẹ̀ lójú ẹ bá fi kó fún ẹ gbá báàgì yẹn kiri. Smiley. bàbá yẹn jẹ́ fún wọn bàbá yẹn jẹ́
lábẹ́rẹ́ jẹ́. má ya báàgì wọn ká tó kúrò níbí báyìí o ṣáà ṣe jẹ́jẹ́ pé ó tiẹ̀. dídé túgbà. kí lorúkọ tiẹ̀. Saheed lorúkọ mi. Saheed wọ́n kọ́. Jamiu ni. kí lẹ́yìn jẹ́ gangan. Ismaila. àwa la máa ń pè ní Smally. ó mọ nǹkan tó máa ń pè ní about turn. sójà. ọ̀nà bíi tẹ́ gbà wá kẹ́ máa gbà bẹ̀ lọ tí má tún rí ẹsẹ̀ yín ní training ground yìí máa fi yín fún mi bóyá. ẹni bírú ẹ méjì ó bí ọnu wa ìjọgbọ́n ṣe dání kan bá ìjọgbọ́n o ń fẹ́ kẹsẹ̀ ìjọgbọ́n o ajá ránran lẹ́pàá ìjọgbọ́n o apáta lè kókó lóko dá sí. ó dà pé a sì máa fi òkò lé Mr. Tẹ́jú Oṣókò nínú skul àyìn. ó fọ́ ni o a sì máa fòkò lé tíjà kúrò ní skul láì ṣe pọ́ ṣé wà á ti tẹ̀lẹ̀ àti ìwú alágbára lẹ́yìn èmi ò dẹ̀ síbẹ̀ funfun nẹ́nẹ́ lọ́wọ́ mi báyìí. ṣé ìwọ ò rí nǹkan tó fún wa ta ló mọ nínú gbogbo wa. kí ni yes àti y kí ló wọ́n ń máa sí tí èèyàn bá fẹ́ calculate tí èèyàn bá fẹ́ ṣírò owó tó pọ̀ kan èèyàn nídìí ju 2 + 2 2 - 2 àti 2 × 2 lọ kí èèyàn fẹ́ fi yes àti y ṣe ní báńkì. ọwọ́ ìbọn ni ẹ wo gbogbo yẹn ò bá mi mọ́ Jamiu inú yìí ti fẹ́lẹ́ ṣé bó ní mọ́mí ẹ̀ ò sí lé nù. àwọ̀ sílé. ẹ já wọlé ká rí nǹkan yẹ ká lè rí nǹkan fẹnu gbá lọ́dọ̀ yẹn. ká lè fẹnu gbá ṣínṣìn kò sí ṣé yí gbogbo gàrí tó wà mọ́mí ti tì mọ́nu kọ́ńbọ̀dù ọ̀dẹ̀ ti tì pa. ṣé nǹkan tó sọ àbí bí ń pé nǹkan tó nípọn òun náà ṣé kọ́ńbọ̀dù ò ṣe já ni. já kọ́ńbọ̀dù mọ́yìn mi ó lè já kọ́ńbọ̀dù o wọ́n máa nà mí gan àmì afẹ́ nù mí pa. wọ́n ṣe máa gbé ẹ pa lórí kíni tó fẹ́ mọ̀ pé wọ́n ló já kọ́ńbọ̀dù. ọmọ àlè. Saheed kí ló dé náà ṣé mo rí ẹ bí ọmọ mi ni òun kọjá mi ò ní kó lọ máa jalè àbí ó ní kó lọ máa já kọ́bọ̀dù mi kó lọ máa gbé ọ̀bẹ mi jáde ṣé wàhálà wà ń bẹ̀ ni wọ́n ní mi ò fẹ́ rí ìwà àtọmọ mi papọ̀ mọ́ ó dẹ̀ ṣe sí ẹ lọ́tọ̀ ṣé dandan ni wọn kì í bá àwọn gbàdúgbò ni mo bá àwọn òbí ẹgbẹ́ àdúgbò ni bí mo ṣe ń wo ẹyọ ìgárọ̀ ọlọ́ṣà òdìdí ló máa yà ìgárọ̀ ọlọ́ṣà pọ́nbélé ló máa mo mọ̀ọ́rù yín ó rí torí náà mo ṣe kan tí mo kọ sára lé yìí this house is not for sale beware of 419. ṣé mi ni wọ́n fojú burúkú bẹ́ẹ̀ yẹ wò Ismail àbọ̀ agbálọ̀rọ̀ tiẹ̀ ṣó ti gbọ́ máa wá sẹ́yìn máa fẹjọ́ ẹ̀sùn ẹ̀ lẹ́yà kó o tó yẹ̀yàkuyà á ṣojú èmi àti ẹ̀ ìwọ́n tiẹ̀ láyé tiẹ̀ ó rí àwọn ọmọ tó mọ̀wé tó rí wọn pé ṣọṣọ́ ó rí wọn bá ṣọ̀rẹ́ àfàwọn kínní ẹ̀ rí olódò kọ̀kọ̀s nínú ẹ̀yin 50 tẹ́jọ wà ní kíláàsì ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ dẹ̀ ṣe 1st 2nd 3rd position láti ẹ̀yìn wa ìwọ 48 Ismail 49 ẹ̀ rí 50 àwọn ọmọ tó ṣe 1st 2nd 3rd yẹn àbí wọ́n ní orí méjì àbí kì í ṣe pé tíjà kan náà ló jọ ń kọ yín ṣé orí wọ mo ń kí ẹ nílọ mo ní kó o ṣí èkánná lẹ́yìn ọrùn ọmọ mi mo ní mi fẹ́ rí wọ àti Jamiu papọ̀ ó yá gbalẹ̀ yẹ lọ. mi ò jọ ẹ má bínú ẹ ṣì lọ gbọ́dọ̀ kó ṣì lọ. Saheed ọmọ burú ọ̀kan làábí ẹni bírú ẹ méjì ó bí ọnu wa ìjọgbọ́n ṣe dání kan bá ìjọgbọ́n o ìjọgbọ́n o. I called your attention yesterday and you were not giving me audience. It was not my fault. Ó ṣáà mọ̀ pé wájú principal ni mo wà lánàá, má bínú. Principal gan mọ̀ pé you are my fiancé. A lè máa sọ yín nínú school, a lè máa sọ nínú school rárá. Mr. Tẹ́jú Oṣó, ṣé ṣe wà lórí ọ̀rọ̀ yìí náà ni? Yes, still on this matter. You are still on this matter. Lórí pé ọmọ fail. Is it my fault? Ṣé mi mo ní kọ́ ọmọ má kàwé? I was given 2 letters yesterday. Mr. Tẹ́jú Oṣó. Yes, I was given query. You are still on this matter. Yes. It's high time we put a stop to this act of indiscipline. Is it true?
I was told you were given a query letter. Is that true? Yeah, I was given a query letter. What is all this nonsense? I was given 2 letters. The first one, I tore it. Look at the second one. That I flogged a child. 2 letters? Yes. I hope the second one is not a sack letter. That I flogged a child. The first one, is it my fault? Omo Okawe, you are telling me to give the child good results. Mr. Television, sack letter. Oh, that's your prayer in this office, Abi? People can sack me. No, you're talking of 2 letters, that's why. What's here? Mrs. Said. Sorry, Mrs. Ajanle Koko. Good. I think it's high time we involve the hands of the Nigerian Union of Teachers. Láti bá wa dẹ́kun gbogbo àwọn wà pálapàla báyìí. It's infuriating and horrific. It is astonishing and horrifying. First and foremost, Emi ò rí reason tó ṣe máa fi rú ọ̀rọ̀ rádaràda bẹ́ẹ̀ yẹn ṣeré. I am Mrs. Ajanle Koko. So sorry about that. That aside, lórí issue yìí, you see, a lè kàn dá gbogbo blames yẹn lé school authority lórí. Ẹ̀yin náà jẹ́ ká wò báyìí. Tí a bá ń fail àwọn ọmọ yìí, tí a ná àwọn ọmọ, àwọn parents ọmọ máa believe wípé à ń fail wọn láti jẹ́ kí àwọn máa tún owó san ni, and they will keep withdrawing their words from the school. Tí irú yẹn bá ti wá ń ṣẹlẹ̀, ibo ta ló ní lost yẹn? Ibo ni kí àwọn school authority káwọn náà fi lost yẹn sí? Nǹkan tó rí lè ń ṣẹlẹ̀ nìyẹn, and àwa náà ibi náà láti máa gba salary wẹ́ má jẹ́ ká gbàgbé. Fine, mi ò gbèjà wọn o. I'm not saying what they are doing is right. What are you trying to say? Like I'm saying, I am not saying what they are doing is right. It's okay. Fine, we will find a permanent solution to that. Bó jẹ́ ká ṣe round table pẹ̀lú wọn, ká jẹ́ kó understand, a máa ṣe apply to pẹ̀lú wọn. But the truth is, Mr. Teju Osho, ẹ̀yin náà ti lè ná ọmọ jù. Ṣé ẹ mọ̀ pé àwọn ọmọ tí ẹ ná yìí, ẹ máa ti gbin ẹ̀rù sí wọn lọ́kàn? Tẹ́ bá dẹ̀ ti jẹ́ kó máa fi ẹ̀yin jù, wọn ò ní lè assimilate nǹkan tẹ́ bá ń kọ́ wọn ní class. Colleagues, that is right, sir. No problem. I will adjust. I will adjust. I think that's all right. If you turn your neck, I will break your neck. Just keep focusing. You, yes, stand. Hold that paper. Kí ló ṣe tó shit in the examination hall? I saw you shitting and you are still lying. Bring your paper for me. You must be very stupid. You, stand. Oya, ìwọ lọ sáyé. Oya, ìwọ máa bọ̀ mí. Go now. What nonsense? Focus. Focus. Just focus. Move back, move back, move back. Are you kidding me? So you came to your exam all with this? No, it's not for me. Come outside. Come outside. Your time is fast spent. Come here. You're not going to disturb the class. Everybody, pens up, everybody. Yes, what can I do for you? Pens up, everybody. Your pens up. Hello, Dubi. Hello, èmi ló ń sọ̀rọ̀ tí ó mọ ohùn mi ni. Wọ́n tó tiẹ̀ wá lẹ̀ ó le ju gbogbo wọn yẹn lọ. Àráyìnlá. Saidi. Ṣọ́dọ̀ ẹ̀ ló wà tó ti ń wo tẹlifíṣàn. Kò sí lọ́dọ̀ ẹ̀ a ti ń wá tipẹ́ o wọ́n ránṣẹ́ ní o ó mọ nǹkan tó máa ṣe báyìí
ṣe mí lóore jọ torí Ọlọ́run dìde báyìí kó o lọ sórí fíìdì ibi táwọn ọ̀rẹ́ ẹ̀ ti ń gbá bọ́ọ̀lù yẹn lọ́ba mi wò ń bẹ̀ jọ torí Ọlọ́run. mo ṣe sí ẹgbà mi rí sáyé ni mo fẹ́ wá sí ẹ ṣàánú mi o mo máa ṣọ́rí ibú o mi rí sáyé ìdí ẹsìn rẹ o. ṣọgbàriwo máa rí o lọ́bi fíìdì ẹ lọ. wọ́n lè fojú sunkún ọmọ láyé mi Saidi ọ̀ṣẹ́ sí ilé. ti tó fi ara ẹ̀ bá ní. àrí o àrí o. kò sí tí ẹ wá ní ẹ̀rọ. àrí o. ẹ máa rí ọmọ tèmi ò fi sọ̀rọ̀. àǹtí mi báwo lè ṣe ń ṣe báyìí kí lè rò pa fẹ́ ṣe báyìí wọlé. ẹ wo n tẹ́mi lérò pa lè ṣe báyìí kò dúpẹ́ kẹ́ ẹ lọ rìpọ́ọ̀tù ẹ̀ police station lọ. àwọn ọlọ́pàá náà lè bá wa rí i kódà kò jánu olè ló wà wọn á rù jáde. ṣé ẹ ti gbọ́ bọ̀ òun àtàwọn kan ti farayọ̀ tán ti jà ní pẹ̀lú oyè amúkẹ́ ọmọ ọdún mélòó ni. ẹ wo kò dìgbà tán bá jà o bọ́dẹ̀ ìjà náà àlọ́ ọlọ́pàá ló lè bá wa tọ́sùn náà ló lè bá wa wá. ẹ ń sọ pé pé màá rí ọmọ mi táwọn wá àlàmà ẹgbẹ́ mi lẹ wá ń fi smiling tí mo ra ẹ wá ń fi smiling láti ìdí àmàlẹ́. sísá mi ò ń ṣọmọdé mo ti ń lọ bá àwọn èèyàn two for sin á lé ní 12 years or 14 years bí Yorùbá ṣe máa ń gbé èèyàn mọ́ra nìyẹn ẹ má ṣe yọdún a máa rí yẹn àǹtí aláti ṣe mi á má ti ṣe ra ẹ tí n bá get sáré tó bá yẹ pé ṣe ni Saheed rìnrìn oṣù lọ tọmọ bá gbọgbọ kúkú yìí àgbọgbọn sísìn Saheed á má gbádùn mi tó rẹ. ẹ fẹ́ gbọ́. police station ni ẹ gbà lọ sí police station làwọn ń lọ báyìí bàbá Saheed. ìjọ̀gbọ̀n ooo apáta lè kókó ló. ó ní ìtẹ̀ èwo ráìsì mo lọ rà náà ní ìmọ̀ pé láìlọ́n tó fẹ́lẹ́ ni ẹni tó ta ráìsì fún mi fi tà bí mo ṣe dé bí pọ̀tọ̀pọ̀tọ̀ kan báyìí mo kọ́kọ́ sẹ́ni gbogbo láìlọ́n ti jáǹdì gbogbo ráìsì yẹn ó ti dànù àwọn ọmọ ọlọ́mọ kan náà wà bí nìsí tán bá mi ṣà wọ́n ti dé kẹ̀ sọ fún wọn kọ́ má tí ì lọ o ọ̀rọ̀ owó là ń san pa ẹ̀ yìí lọ́kẹ̀ mo ti ń bọ̀ ẹ wò ẹ̀yin ọkọ mi ẹ̀rọ ọmọ tọ́jú ẹ dìde ńlẹ̀ ẹ fi sílẹ̀ mo kú lè gbedele náà ká jẹ́ kó lọ jẹ́nu rírun àbí nǹkan kan ló máa dálẹ̀ ẹ ṣé ẹ̀yin náà ẹ̀rọ ọmọ tọ́jú yín o ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé ó dàbọ̀ o. nǹkan ṣìbọn bí ẹ ká lọ ṣe ráìsì yìí o. kí ló fẹ́ fi ṣe ìyá tó ní ráìsì ti ṣe pé àwọn ò fẹ́ ráìsì mi so kí ni tí wọ́n ń bẹ̀. ẹ máa wọlé ọlọ́run ti bọ́ta búrẹ́dì tiwa lẹ́yìn ká padà síbẹ̀ ká máa lọ ṣe ráìsì lọ torí gàrí lèmi mu sùn lálẹ́ àná mo dẹ̀ fẹ́ mu gàrí lẹ́nu. bọ́ síbẹ̀ ká ṣàtán a máa lọ sí ni ṣé ó máa lọ dànù ni ìyá ẹ ṣé o. kí ló ṣẹlẹ̀ ọmọ ìyá mi. Saheed alfa báwo. kékeré nìyẹn ojú ń dùn ẹ. rice wọ́n fún yín ni. má gbẹ́nu kúrò lórí yẹn jàre wọ́n gbẹ́nu kúrò ń bẹ̀. òótọ́ ni ìfọ̀hún fáyàn lápò. bẹ́ẹ̀ ni ìwọ náà ṣàtẹ. ìwọ wo bọ́ọ̀bù àyà tọ́tí àmlánà. wọ́n ń ta búrẹ́dì bíi kóra búrẹ́dì wà lápẹ́ Saheed ẹ kú dúró ok nígbà tí mi ràn láta kí ló fẹ́ ṣe ní aláta ọmọ àlè Saheed. ẹ̀jẹ̀ tètè ṣàkóta máa ṣàwọ̀ káwọn ẹ̀dìyẹ wèrè kan tó débi kọ́ tó máa bá a dùn. ìwọ ti ẹ̀ pẹ́ ó tẹ̀ ládìyẹ kan tí ó tẹ̀ kọ́ mọ́ wá bí tó yà bá a jẹ ilé mi tí ó tẹ̀ gbá báyìí. Saheed ẹni tó bẹ̀rẹ̀ máa jọra dáàdì mi kọ ọ̀rẹ́ yẹn máa jọra gbọ́. jáàmù tèmi ti bàjẹ́ tèmi ti bàjẹ́ dáàdì mi ló ń bọ̀ wọ́n máa fẹ́ lù mí pa iṣẹ́ tó rán mi látàárọ̀ ni owó iṣẹ́ tó rán mi lélẹ̀. ìyá gbàbí tó bá ti gbà wà á rí ọ̀nà ẹ sáyé. ó dàbọ̀ tètè lọ. ẹni bírú ẹ méjì ó bí ọnu wa. Anyway, no problem. ìjọ̀gbọ̀n ṣe dání kan bá ìjọ̀gbọ̀n. ìṣẹ̀lá tààrọ̀ orin pọ̀rọ̀ òṣì orin. ẹ̀ka tó sà. ọ̀ṣọ́lá tó àní. Yes sir. ọjà rí. ṣé Saheed lè wá lọ ni. kékeré bọ́ọ̀ wá Saheed o ṣáṣá fún ẹ bọ́ọ̀ wá Saheed
abẹ́bẹ́ lúbẹ̀ òsì. Excuse me. Ẹ̀yin mọ̀ Saheed ni. Ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wà. Ọ̀rẹ́ ni. Ọ̀rẹ́ gidi. That's all right. Ṣé o ṣe kékeré? Òun ni mò ń wá ná torí àti ẹ̀ tí. Òun lẹ wá ẹ̀wò bẹ́ẹ̀ ó máa ti sáré kọjá sí. Òun náà nìyẹn. That's all right. Kó jẹ́ máa lè. Sido Dansaki. That's Saheed. Ẹ ti máa lọ ní. Ẹ ti máa gbé sí i. Òun ló ní. Ẹ farabalẹ̀. Òun ló ní rice. Ṣé ó wà bí pẹ̀lú yẹn jọ ń ṣe rice ni? Gidi. Ó ń ṣe rice, ó ń ṣe. Àjọ ṣe rice látàrọ̀ bí ẹ̀wọ̀ tèmi gan-an àkàrà títí ẹ̀ nìyẹn. Ó ní ó pọ̀ gan. Tiẹ̀ ló wà nú àǹkárá yẹn. Ti Saheed rè. Òun náà tó wà bí tẹ́lẹ̀ ó ń bá yí ṣe rice. Àjọ ṣe rice. Ó ń ṣe rice. Ok. Ẹ ṣe ẹ máa ṣe tó ṣe. Ó rà sà. Ẹ bá mi gbé fún o. Ẹ rà sà. Kékeré ẹnu ẹ kò lè kó báyìí o. Kí ni mo lè ṣe o? Èmi ti bá mi tó bọ́ mi. Lẹ́yìn mo lè ní bá mi lè ṣe. Èso méjì. Kí ni mo lè ṣe? Ilé pupa mú kú wà. Ọmọ burú ọ̀kan làábí. Ẹni bírú ẹ méjì ó bí ọnu wa. Ìjọ̀gbọ̀n ṣe dání kan bá ìjọ̀gbọ̀n o. Àpáta lè kókó olóko dá sí. Saheed o. Ìjọ̀gbọ̀n ṣe dání kan bá o. Ìgbà tí mo ń bọ̀ láti ibi tẹ́tí rán mi iṣẹ́ mi bá sáré bọ̀ mo sáré ló ń lé mi ni mo sáré ló ń lé mi ni mo sáré. Àwọn ta ni? Àwọn Òjìjú Kàlàbá ni o. Òjìjú Kàlàbá kọ́ Òjìjú Port Harcourt ni oníranù alétílápá. Kí ni màá ń ṣe wọ ọmọdé yìí? Kí ló ń ṣe ẹ́? Kí ló dé ṣàfẹ́dẹ́ ìdùbúlẹ̀ rọ̀rọ̀ sí ẹ létí ni? Ìyẹ Òjìjú Kàlàbá ìwọ ó jẹ́ kí mi sọ nǹkan kan fún ẹ kí n ta ẹ lólobó kan èké ni mo dẹ̀ fẹ́ ṣe o. Bàbá ẹ ó ti ní ẹgbàá 6 ló máa nù. Ó wá sí yé mi báyìí pé tí o bá wá tún pa irọ́ kan yàtọ̀ sí gbọ́dọ̀ ṣe ti ẹlẹ̀ tó fi rọ́kun ẹyọ kan ṣòwò ẹgbàá 6 tó bá parọ́ méjì ẹgbàá 6 tún máa lé tó bá tún máa ṣé bó ṣe wà lẹ́gẹ́lẹ́gẹ́ ẹgbàá 6 àtàkọ́kọ́ yẹn gan ṣára ẹ gbé débi kó wà máa lé 6 sí wẹ́ látòkè délẹ̀ wọ́n ní Wàsíù Àyìndé kọrin fún àmọ́ orin tó wá kọ yẹn yàtọ̀ díẹ̀ ni pé ó pọ́n látorí títí tó ní ìdè ìyẹn la fi mọ̀ kó yọ ọmọ ta. Kí ló ṣe é tí wọ́n bí ẹ léèrè tí wọ́n tó fẹ́ tú rẹ bí tí mo dẹ̀ ń bá ẹ sọ tí ìyá ẹ ń bá ẹ sọ tó fẹ́ sọ yẹ ẹ lẹ́nu àbúpọ̀pọ̀mọ tó bá dá ní ti bàbá ó ti dọmọ tìyá ẹ ò jọ wá lé wa. Ó dẹ mú mi àgbà kí má parọ́ àwọn egungun Kàlàbá kọ́ o. Àwọn kidnapper ló gbé mi o àníṣe wọ́n gbé mi báyìí ló ń lé wọ́n gbé mi ní. Saheed tó fẹ́ kí bu ẹ pàpọ̀ bíbá àwọn kìsìmí lábàá wo tó gbé bàbá ẹ ti gbọ́ gbogbo ìdí ọ̀rọ̀ àti ẹ bá ní mo máa ń sọ fún ẹ. Ẹ jẹ́ ká ti bí pẹlẹbẹ mọ́lẹ̀ jẹ́. Ìgbìyànjú ló jẹ́ kí ṣubú yán. Ẹjọ́ bá mi bá bẹ̀bẹ̀ dáadé jọ o. Ìgbìyànjú ló jẹ́ ká gbàdó dẹ̀ kọ́. Kó dẹ̀ kọ́. Saheed ṣó máa jẹun náà kó tó jẹgba àbò fẹ́ jẹgba kó tó jẹ. Talk! Ẹ jẹ́ kí jẹgba kí n tó jẹun. O ti mọ̀ bẹ́ẹ̀ ní ìtọ́já sí pé wàá kọ́ jẹgba tán kó tó jẹun jẹgba tán kó tó jẹun ìgbẹ̀gbẹ̀ rẹ̀ jẹgba tán kó. Àbẹ́ẹ̀kọ́ good. Àwọn ẹgbà tó wà nílẹ̀ yìí fúnra ara ẹ̀ kó wá chúùsì tó fẹ́ mẹ́. Gbé mú ìyá ẹ̀ síbí kí ló ti rí sí. Death. That's good. Ó yá chúùsì tó bá fẹ́. O like it. Stasho ẹ̀ lónìí.
ìkórè mọ́ ni òun ni ti bí yẹn tó tóbi yẹn. Sickness ni yẹn ni station lẹ ìwọ náà rí. Ọ̀rẹ́ pé bíi déédéé station lẹ gangan ni. Bó tiẹ̀ choose màá bẹ choose fún ara mi. Saheed. Sir. Gbogbo bí tí mo rán ẹ lọ. Bẹ́ẹ̀ni sir. Pátá. Bẹ́ẹ̀ni sir. Tí bá ti béèrè question lọ́wọ́ ẹ gbọ́dọ̀ purọ́ gẹ́gẹ́ bí àlàyé tí àǹtí mi ti ṣe fún ẹ. Ǹjẹ́ mo bẹ́ẹ̀? Bẹ́ẹ̀ni sir. Tó bá ti purọ́ tó mọ̀ pé ó ti yẹ ó ti violate law nìyẹn. Gbọ́dọ̀ lọ ká fi ń wọ ẹ káàkiri ilé táàrí ẹ ń fi. Daddy mi ní parọ́. That's my son. Daddy mi ní parọ́ fún yín. Mo mọ̀ bẹ́ẹ̀ ọmọ mi. Mi ní parọ́. That's my son. Bí mo ṣe ń lọ ni mo ń lọ. Mo gbé. Ni mo ń sáré. Ọba ń lọ. Ni mo ń lọ. Ó ń lọ. Ni mo ń sáré. Ó ń lọ. Ni mo ń sáré. Orí ìyẹn kò dáa. Ṣé o fẹ́ lọ àlọ́ òde tó fi ń lọ ó jẹ́ 13 episode. Orí ẹ̀ ti dọ̀. Listen sí mi. Sir. O ti parọ́ kan rẹ̀ di fún ọba ibi tó dé yẹn. Torí pé ibi mélòó ló mú rán ẹ̀ ń búrẹ́dì tó fi wá ń lọ. Mò ń bí ẹ́ ńlá o fẹ́ já sọ̀rùn láì ṣe pé soap opera tí kò tẹ̀ sí soap tí èèyàn non-stop ojú mi o ti parọ́. Mo sọ tẹ́lẹ̀ tí wípé ẹgbàá mẹ́fà ní ẹ̀ṣẹ̀ tó ṣe àwọn tó bá ti parọ́ mo sọ pé mẹ́fà gun orí ẹ̀ sọ lọ́wọ́lọ́wọ́ báyìí o ti ní ẹgbàá méjìlá lẹ̀ tètè sọ fáínà kó tètè sọ òdodo kíákíá. Àwọn òjòjú kàlàbọ̀ ni Daddy ló ń lé mi ni mo ń sáré ló ń lé mi ni mo ń sáré ló ń lé mi. Èmi dá fún àlèyé ẹ̀. Mo tó ń ṣe ẹni pé torí bàbá ẹ̀ kọlà wàá lè gbé mugun orí ẹ̀ dọ̀ mo já dànù o fẹ́ gbọ́ mo jápa àwọn òjòjú kàlàbà kọ́ òjòjú Ìjẹ̀bú ni o ti rí wèrè tó fẹ́ tàn jẹ ẹgbàá di 24 tètè sọ finance kí n bàbá ìdá dúró bẹ́ẹ̀. Talk! That idiot! Orí ẹ̀ yìí. Daddy mi ní parọ́ǹsì àwọn òjòjú kàlàbà kọ́ àwọn kọ́ àwọn gbọ́mọgbọ́mọ ni. Daddy ó gbé mi tó ń lé bá ẹsẹ̀ mi ò dúró ló gbé mi ọ̀nà onígbó yẹn ni ìbá ní Holy Ghost. Olórí kórè lọmọ mi tí wọ́n máa jọ. Wá Ayinla ṣé wọ́n fi ṣe ẹni Saheed ṣé wọ́n ṣe àgbo irọ́ wọ́n àgbo ẹ̀ ńgbà tó wà lọ́mọdé o ti mú wọn má gbo òmùrọ̀ má gbo gbogbo tó ṣí kalẹ̀ fún ẹ ògbè yìí ń kọ́ dín ní ìwúrọ̀ náà. Kidnapper ló tún gbé yẹn. Bẹ́ẹ̀ni sà. Báwo ló ṣe wá bọ́? Mo èpo Holy Ghost fire nìyẹn Daddy. Ẹ kí ni ṣí ẹ náà ṣó fẹ́ para ẹ ni orí kò sọ kí ló burú nù kó sọ nǹkan tó ṣẹlẹ̀ nǹkan tí mo bẹ́ẹ̀ sọ nígbà bá ní kọ̀kọ̀ òun náà níbi òun náà tún sọ fún ẹ káàbà níbi àṣẹ ni ìyá ìgbà ń purọ́ kí ọkọ mi nítorí ìtọ́jú lọ́wọ́. tọ́ ọ sọ̀rọ̀ orí ẹ̀ yìí ni. ó máa jẹ́wọ́. basta. súnmọ́ bí o sọ tó bá fẹ́ sọ. ibi tó tiẹ̀ dé ìdá orí Holy Ghost ló wà bẹ́ẹ̀ni sọ lórí Holy Ghost yẹn ni kò dé lórí ẹ̀ mo ní bo ló lọ ó ní wá ń lọ ó fẹ́ já sọ́hun ó wá ń graduate lọ lórí irọ́ níbi tọ́rọ̀ ẹ̀ dé dúró ṣé mọ̀ pé o ti ní 24 stroke of cane left àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni sà. ó wá sọ wípé kidnap ẹ ó tún wá dé gbogbo ẹ̀ ládé àbí ṣojú nǹkan ló ṣe sọ àǹtí mi pé Holy Ghost ló pè ṣó speaking tongue nígbà táwọn pípín yẹn gbé. Jésù fún ààrẹ ló wálé wàá gbá mi. dáṣà mi sọ fún yín sísá ọmọ mi ti yá rè tó wá graduate straight away. ọlọ́mọ máa jẹ ìdáràn kẹ. wá mú Holy Ghost òfin lé lórí ó kàn pé Holy Ghost fire. Jésù kò wálé ẹni wá. mo kẹran sísá mi ọmọ mi ti yá rè Saheed sáà ọmọ mùsùlùmí ó pé Holy Ghost fire Jésù kan land mi àwọn tó ń sun chọ́ọ̀chì gan kò ìwà bá wọn Jésù máa dé ó máa dé ni ó dẹ̀ máa dé lóòótọ́ ṣùgbọ́n ṣe lè tiẹ̀ ló fẹ́ dé sí Saheed. ànábì náà tẹ̀lé. o torí ẹ̀ ti yí tó bá yẹ pé o ti jẹ́ kí n mọ̀ pé o ti wà zéè mi ní dààmú lórí ẹ̀ rárá máa ti flush ṣe dànù. àwọn eléyìí àbá orúkọ family jẹ ọmọ yìí ti graduate nínú irọ́ pípa. ó fẹ́ súnmọ́ àti ilẹ̀ máa wò mí Saheed ìgbà wo ló
decide láti bẹ̀rẹ̀ sí tarais. Saheed, gbogbo bí o ṣe pe Holy Ghost fire tí Jésù land tánàbí náà tẹ̀lé. Bẹ́ẹ̀ni sá. O kàn gbé ráìsì, o kàn fi pèpè àlẹ́dẹ̀ wọn ní pé mo tó máa fi ṣe wọn lálejò rẹ̀. Àbí? Mo lè lo máa kó bá mi báyìí o. Ọkọ báyìí. Ṣebí búrẹ́dì ló ràn? Búrẹ́dì ni mo ràn. Ṣùgbọ́n nígbà tí mo lọ tí mo wá káàkiri, mo ráwọn ọ̀rẹ́ ẹ̀. Àwọn yẹn ni wọ́n sọ fún mi pé àwọn jọ wà lórí ìta ni. Àwọn ń ṣa ráìsì oníkàlùkù ṣàtì ẹ̀ pé tọ̀dọ̀ ẹ̀ rí. Gbà tó rí mi tó bẹ́ kò rántí gbé. Wọ́n ní kí n bá wọn gbé fún mi. Ṣé o ti get nísìn? Àtijọ́ get dáwà. Ṣọ́ọ̀bù náà kù. Ṣọ́ọ̀bù náà kù. Lie down, please. Lie down! Man, I said lie down. Àti ní ẹjọ́ mi tọrọ dé dúró yìí kò sí ọkọ̀ lie down. Ọmọ ìyá bá orúkọ family jẹ tí ń bá tètè ó ti graduate inú rọ́ pípa. Ọmọ ìyá bá lórí ayé abalẹ̀ ayé jẹ́. Màá sọ fún ẹ pé mi ni bàbá ẹ. Saheed. Yé! Wà ọ bàbá mi. Sister mi. Bàbá mi o. Just side. Bàbá mi gọ̀ o. Oh yeah, lie down please. Yé. Wọ́n ìyá ẹ̀ ló máa ní kí mo ní kó lie down please. Yé! Bàbá mi. Yé! Sister mi mo wẹ̀ jù. Mi ò fẹ́ tó máa disturb rárá tí mo fẹ́ nà. Mo torí mo lè nà pa. Yé! Mi ò fẹ́ kó tó máa disturb mi. Bàbá mi. Sister mi ẹjẹ bá mi tì í please sister. Sister mi. Ọmọ àlè ni ẹ wà. Mo mí ní ẹ̀kọ́ lẹ́nu. Ṣé ní. Saheed o. Saheed o. Pẹ̀lẹ́. Ọmọ burú ọ̀kan làábí. Ẹni bírú ẹ̀ méjì ó bí ọnu. Ó bí ọnu wa. Ìjọ̀gbọ̀n ṣe dání kan bá ìjọ̀gbọ̀n o. Kí ló ṣe tẹ yín ké? Saheed mi ṣe ní ké. Mi ṣe ní ké. Ó tọrọ ni bàbá ẹ sọ. Ìwọ náà wò ó ṣoṣo fọmọlá kejì ẹ lórí. Ìwọ náà tún mọ̀ wé. Bàbá ń bá rí ẹ. Ó tún wá ná lẹ́tà àfẹ́sọ́lù kọ́ ẹ. Saheed ṣé ìwọ nìkan ni? Ìwọ ni lọ́tún. Ìwọ ni lósì. Ṣé ìwọ nìkan ni bí ẹkún àpọ̀kọ jẹ? Gbogbo ará àdúgbò ló ń fẹjọ́ ẹ sùn. Ọkọ mi ò dẹ̀ dùn mí nínú. Ìdùnnú ẹ̀ ni mo fẹ́. Ìyá mi kò jẹ́ pé mi náà lè dùn yín nínú. Ọmọkùnrin ṣe dé èmi náà. Mo ti ń béèrè lọ́wọ́ yín látọ̀tà náà. Ikú sí lóòótọ́ ni bàbá mi máa pa mí tí bá ti fail. Wo ẹnìkan ò lè pẹ́ nìkan. Àmọ́ kíní kan mo fẹ́ kó mọ̀. Ìwọ náà gbépò kínní. Ṣé báwọn tẹjọ wà nínú kíláàsì owó kan náà la jọ ń san. Àwọn tó ń gbépò kínní yẹn wọn ò lórí méjì. Ìwọ náà gbìyànjú kó gbépò kínní. Ọkọ mi owó kan náà la jọ ń san. Ṣàánú mi, dùn mí nínú. Èmi tí lóòótọ́ ló wà pa mí. Ó lè wúlò fúnra ẹ̀. Saheed o. Saheed o. Saheed o. Ọmọ burú ọ̀kan làábí. Footwork. Ẹni bírú ẹ̀ méjì ó bí ọnu. Ó bí ọnu wa. Ìjọ̀gbọ̀n ṣe dání kan bá ìjọ̀gbọ̀n o. Ìjọ̀gbọ̀n o. Ìjọ̀gbọ̀n o. Ìjọ̀gbọ̀n o. Ìjọ̀gbọ̀n o. Àpáta lè kókó olóko dá sí. Saheed o. Ìjọ̀gbọ̀n ṣe dání kan bá o. Number one. Ọmọba, láì, yóò wá mi. Irú question wo ni? Èmi ń béèrè lọ́wọ́ àbí tó ń béèrè lọ́wọ́ mi? Ojú ẹ̀jẹ̀ lélẹ́yìí, kí ló ń ṣẹlẹ̀? Mo ní kí ló ń wá mi? Question yẹn mi ò understand ẹ̀. Ibo ló yẹ kí n wà? As your 2IC, ibi báyìí náà ló yẹ kí n wà náà. Kí ló ń ṣẹlẹ̀? Hey guys.
Now I understand you. As from today henceforth, mi ò tún gbọ́dọ̀ rí ẹsẹ̀ ní training ground yìí. Níbo? Níbi tá a jọ ni. Nǹkan kan ní òye ọ. Nǹkan tí ò yẹ ni pé ṣòro pé inú mi ń dùn bí wàá ṣe ń pè é ní number 1 everybody ń káwọ́ sókè fún ẹ. Ṣòro pé wù mí kémi jẹ́ twice ẹni. Àbò rò pé kò wù mí náà kí n jẹ́ number 1 ni. Now jẹ́ kí kinní kan máa yé ọ. Ó wù mí náà kí everybody máa káwọ́ sókè fún mi. Ó wù mí náà kémi náà jẹ́ number 1 o. Obì àná ló ń jẹ lẹ́nu. Èmi máa ní. Ọ̀dẹ́túndé. Wọ́n tó bá fojú àná wò. Ẹ̀bọ̀rọ̀ àbúrò lásán. Fún mi ní bọ̀wọ̀ ẹ̀. Jọ nítorí Ọlọ́run. Jọ mo fọ́nà bẹ́ẹ̀. Lákọ ni mo wà bí ìbọn. Jọ nítorí Ọlọ́run. Lákọ ni mo wà bí Kùránì. Kì í ṣe wọ. Nítorí Ọlọ́run. Kábẹ́ẹ̀ mo sọ fún ẹ pé ọ̀dàlẹ̀ máa ń balẹ̀ fún ẹni tó bá dalẹ̀ á balẹ̀ lọ. Ọ̀rẹ́ tó bá dalẹ̀ ò ní dalẹ̀. Ṣé wọ. Tó bá tún táyé wá ò ní bárù mi dánrú ẹ̀ wò mọ́. Ọ̀dàlẹ̀ balẹ̀ fún ẹni tó bá dalẹ̀ á balẹ̀ lọ. Ọ̀rẹ́ tó bá dalẹ̀ ò ní dalẹ̀. Guys! Ẹ̀yin dà! Ẹ gbókù wèrè sọnù tó bá pàdé yín lójú ọ̀nà ẹ sọ pé ó sick ní ẹgbẹ́ lọ hospital tó bá dalẹ̀ lọ gbókù ẹ sínú kànáà ẹja ló jókòó wèrè. àti ibi tó bá gbé mo mọ̀ pé torí ọ̀rọ̀ ọmọ rádaràda ni mi ni wá jẹ́yìn o sista mi ẹ fẹ́ bá mi sọ̀rọ̀ èèyàn ó wá jọ̀rọ̀ Saheed ẹ wá jẹ́ kí n máa waste time àbí èmi tí mo ní important place láti lọ tẹ́kọ̀ wá fi ọ̀rọ̀ Saheed dá mi dúró ẹ̀yin kan pàápàá ẹ̀kọ́ máa múnú bíyàn ṣá. ṣé ọ̀rọ̀ ni tí wọ́n ń sọ lẹ́nu. kí ló dé tí ò fi jọrọ. ìwọ níbi tó important láti lọ gbọ́dọ̀ important tó ju ọmọ ẹ lọ ọmọ kí ni ohun tó ṣe kókó ju ọmọ lọ à ń bá ẹ sọ pé kì í ṣọwọ́ tó fi ń tọ́mọ ìná fi ń tọ́mọ wàá nà ọmọ títí ṣó ti gbà tó bá nà ọmọ títí tọ́mọ náà dá láàbọ̀ ara ìgbà ẹ lójú ẹ máa wálẹ̀ wọ́n ní orí bíbẹ́ kọ́ lóògùn orí fífọ́ bọ́mọ bá tiẹ̀ ya nǹkan kan tàbí arípọ́mọ ìfẹ́ gbọ́wọ́ líle àwa á dẹ̀ rọra mú ẹ̀lẹ̀ àfìgbà ṣe. ní kọ́mọ́ṣẹ́ ká má bá wí mi ò ní lajú mi ilẹ̀ kíta olùgbọ́ kókó wọ̀ sísá mi ẹ jẹ́ kí n sọ fáàtì fún yín ẹ má fi nù mí mú mọ́ jẹ́ àti mi ẹ jẹ́ kí n sọ fáàtì fún yín gbogbo nǹkan tẹ́ ẹ sọ fún mi yìí tí ò bá jẹ́ pé torí pé ẹ jẹ́ sísá mi ni ọ̀rọ̀ tí n bá sọ ẹ bá ní bóyá mo yájú sí yín when I was young kọ́lọ́ ń fọ̀rùn kẹ́ bá mi bàbá ṣọ́ọ̀bù bá mi wu àwọn ọ̀wà kan sí mi tó yẹ pé tí n bá rántí inú máa ń bí mi sí wọn nù sáré tó wà ní ọjọ́ wo lèmi mú Saheed kí n sómókè kí n wá dáná sí lábẹ́ ṣàbùkẹ́ bá mi practice irú nǹkan bẹ́ẹ̀ fún wa bá mi torí mo jí ẹja ẹyọ kan ní ọjọ́ tí wọ́n kọ ìlà fún mi bá mi ṣe ìkà kan fún mi jọ ẹ̀ ó bad bàbá dẹ̀ lọ mú ata àjọ sí wọ́n dẹ̀ nìkan fi síbi ìlà yẹn ẹ̀fọ́nrán kọ̀ọ̀kan nínú ìlà mi wọ́n dẹ̀ fi ata àjọ sí mo sunkún fún 2 days ni ṣé mo ṣe fọmọ. ntí ayé tó dáa nìyẹn. gbogbo tó jẹ́ kórìí tèmi pé nìyẹn náà tí n bá tírèènì òun báwo lórí tiẹ̀ ṣe máa pé báwo lórí Saheed ṣe máa pé. ó fẹ́ pé wá látọ̀run ni torí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ká wa ìlà ká ní ká fata sójú ìlà kankan yẹn ó ń dorí irú pápátá ó lè dorí irú yẹn ni wọ́n ṣe fẹ́ nà ọmọ pa kò burú ó mọ nǹkan tèmi fẹ́ sọ fún ẹ. mò ń gbọ́. bí Saheed bá ti ṣe. kí n filẹ̀ kí n má nà mọ́. fàlẹ́ mi lọ́wọ́ kò jẹ́ kí n máa nà fúnra mi. Come again. Adé tó bá ti ṣe é fàlẹ́ mi lọ́wọ́ kí n máa nà fúnra mi. ẹ̀yin lè máa nà Saheed. bẹ́ẹ̀ ni. ṣe fẹ́ gbọ́ tí yín lè sọ yẹn ó dàbọ̀ mo fẹ́ jáde ẹ máa rí mo ti gbọ́ ọ̀rọ̀ yìí ti yé mi ẹ máa rí mi fẹ́ jáde tèmi. o fẹ́ fi mí lẹ̀ jáde. náà ẹ máa rí gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn ti fi waste time. ìyẹn jẹ́ sí pé o gbọ́ ohun tí mò ń sọ nìyẹn o. mi lè gbọ́ tí màá fi. kì í ṣọmọdé pẹ̀lú orí funfun à ń bá sọ̀rọ̀ ara ẹ̀ orí funfun. tọ́ bí Ọlọ́run ti ní orí náà nù Ọlọ́run wọlé ànábì yóò gbàdúrà wa
kò sì ní dà wá láàmú ọlá nẹbi bá a ti rí òun kò jù bẹ́ẹ̀ lọ mo torí ẹ̀ gan-an ní pé kẹ́síkẹ́ni kẹ́rẹ́ ojú sí mi náà lọ. àmọ́ àfà tí n bá ní kò yà mí lẹ́nu irọ́ ni mo pa. Allahu Akbar. kódà ó jọ mí lójú fífà tẹ́mi fa Jamiu lẹ́yìn lọ́wọ́ mo fà lẹ́yìn lọ́wọ́ torí àti bá mi ṣàtúnṣe ayé ẹ̀ ni kì í ṣe Jamiu ló máa wá ṣẹ̀ lè kéwú tẹ́ ṣẹ̀ṣẹ̀ máa ní kó pè mí wá kẹ́ ẹ tó bá Jamiu wí nígbà táwa wà ní kékeré tá à ń lọ sílé kéwú alùpàmọ́kù náà fi wá ṣe ẹ wo tí n bá ní kí n ṣí ẹ̀yìn mi hàn yín àfa apá ẹgbà àti ìgbà kékeré ó sì wà ń bẹ ẹnu ẹ jẹ́ ká wo ẹ̀ṣímọ́ ẹgbà èmi mo bí kì í ṣe pé mo gbà tọ́ ẹ má fẹjọ́ Jamiu sùn mí. Ọlọ́run gbàdúrà yín yà wá bábí amọ́ ti ṣe náà nù àmọ́ ní tèmi kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ ni pé ní kì í ṣe pé lúlù náà ni ọ̀rọ̀ Muhammadu Jamiu náà wá kàn báwọn kọ́lọ́n wọlé àwọn àfa wa Shehu Jamiu Bulala Hamza Kako Allahu Yasu tí ọmọ yìí ń bájú kọ eléríire bàbá náà burú àmọ́ tòun ti bẹ́ẹ̀ ní ìgbẹ̀yìn eríire ló gbẹ̀yìn lọ́dọ̀ bàbá náà eríire tó gbẹ̀yìn bàbá náà ni ó gbẹ̀yìn tòun náà ṣé kí Muhammadu Jamiu mọ kí fàṣà rẹ̀ dúró dáadáa láwìí ni bí ikú abá ń fa kàrá jẹ̀kọ́ tèmi gẹ́mọ́dù tí ì bá ń tàn kàrá lọ́wọ́ mo rí kódà bí n pé ẹ̀ ń lè mọ́ Muhammadu Jamiu ń lé líle mọ́ ni ní jẹ́ kó máa wá máa fẹ́ yà pátá sí ẹ̀yin náà gbọ́n tẹ́wí ẹ pé láyé jọ́hun kan wá náà yín kékeré ayé jọ́hun nìyín o kódà bẹ́ẹ̀ bá jọkùnrin wọ́n tún so yín sẹ́kẹ́sẹ́kẹ́ ayé jọ́hun nìyín o ayé tá a wà yìí kódà kì í tẹ́ sí ìjọba tí ń bẹ láyé ká tó wá pé ìsìlámù gan ìsìlámù àní Muhammad ó ní ládọ̀ rárá wà ládì rárá àníyìn láì sí má nira yín la o torí ìdílé Ọlọ́run jò lálùbáríkà ọlọ́run ẹni ọlọ́ ètò kan náà ni pé àdúà ńlájọ fi yanjú rẹ̀ torí pé ànábì ní àdúàù saiful mu'minin ànábì ló wí bẹ́ẹ̀ bí ànábì ní àdúà ní ìní ìdá mùmíní o tí ó máa fi gé gbogbo nǹkan èyí tá a rí pàdánwò ló jẹ́ fún wa tọ́lọ̀ fi sàdánwò lérí àní àdúà la gbọ́dọ̀ fi jọ yanjú ẹ̀. àmọ́ àfa náà àwọn ọmọ ọ̀sìn náà ò ṣetán àti gbọ́ wọn yìí ṣọmọ ẹnu ọmọ ẹgbà ni wọn. Allahu Akbar ọlọ́run ò jẹun gbọ́. ẹgbà yìí sì pa ọmọ. ọlọ́run ò jẹun gbọ́ ọlọ́run ò jẹun gbọ́ ẹ dákun tó rà nẹ́bí àdúrà lájọ ṣe fún yóò sì lálùbáríkà ọlọ́run jẹ́ kẹ́wàá náà òjò àjọ jèrè rẹ̀ ẹ̀mí yóò gùn ọlá àwọn ẹni ọlọ́run kì í ṣe pé nínà náà ni gbogbo nǹkan tí ń jẹ́ àtúnṣe ọ̀rọ̀ tí ń bẹ ń kalẹ̀ àdúrà àtàkíyèsí náà ni so àkíyèsí tèmi ṣe tí mo fi ní kán pè yín wá fún mi nù. láìdí o. wàhálà yìí ọ̀tá lọ fún mi o ọ̀gbẹ́ni ọ̀tá ni mo gbé ọrùn mi bí wèrè wọ́bí 17 ele 27. Ọlọ́run ṣe dúpẹ́ lọ́wọ́ náà ó pàṣẹ má sí mi Ọlọ́run ṣe inú mi dùn gan ọkọ ìdùn ní gbogbo ẹ̀ sáwọn kọta lẹ́yìn mo pàṣẹ má sí mi ìdíje tó wá bá mi nílé tó bá mi nílé ní kọ̀ǹpútà wọ́n náà ti fún ẹ ṣebí wọ́n tiẹ̀ sì rí nǹkan gbà. ṣé mi ò sọ fún ẹ kó o gbà tí wàá sọ fún mi ní kíláàsì ó tó ó kì í dúró kíláàsì tí wàá pa àpò ẹ̀ sí. mo fẹ́ sọ fún màmí wá ọ̀rẹ́ mi wọ́n tún fẹ́ èmi ti bá mi wọ́n ti bá mi lẹ́yìn wọ́n kí ni sọ mi wọ́n ti bá mi lẹ́yìn. Same thing again. Ìwọ́n tún yìí mo fẹ́ lọ ta gúgúrú ni gúgúrú àtàtà ni. Nínú ọ̀rẹ́ mẹ́ta kí ló dé èmi nìkan. Bí ọ̀rẹ́ ló kọ́dọ̀ wà ní tálẹ́ ọmọ tálẹ́ lọ́wọ́. Wọ́n rọra yín náà wọ́n ní mo ṣe wọ́n ní ṣé wọ́n ní kọ́ ni àtẹ̀mí bá mi. wọ́n yóò fọ́dà mat ó yẹ ní fọ́dà mat nìkan A B ó lórí fọ́dà mat ó di F. Why would you do it? Don't you trust me? I didn't even understand. No, wait. You know me. Me. Yeah, you number one. How about yours? I know they sold my result. They sold your result. Who sold your result? What are you saying? My report sheet now. Will you tell me? It's not me that writes this. It's not me. This is not real. It's not what I wrote. It's not what I wrote. You are lying. Thank you. Thank you very much. What's promote? Wọ́n pass! Sori burúkú ìgbà tí mi ṣe kan rí. Ẹsẹ̀ mo pass ni. Ẹni sori. Wàhálà mi! Wàhálà kò ṣe dúró wò mo pass lọ́tẹ̀ yìí. Ọlọ́run ṣe gan ni. Ó ṣe. Bàbá balẹ̀ sáyé. O promote unrepeated ni. Káyì wọn sórí ẹ̀ ọjọ́ olùmọ̀ tó jẹun wọ́n máa ṣe bí bọ́ọ̀lù jolly just come here ni ó yẹ èyí yá irú ìwọ̀n
ọ̀gbẹ́ni 44 minus 4 ni o no 40 ní bóyá wà tó fẹ́ káwọn àti tó wá bí ṣé gbogbo ayé ló gbọ́dọ̀ mọ̀ pa àtúntò àsìkò yìí. ìkan sunkún kó bàjẹ́ ìkejì sunkún kótúkótú kó fàyà pẹrẹgẹdẹ bí aṣọ ìkẹta ń ṣe kóró dẹ̀dẹ̀ bí ẹ̀kọ́. irú ọmọ wo ni wọ́n fẹ́ jẹ́ irú ọmọ wo ni wọ́n fẹ́ yà ẹ̀sọ̀ pẹ̀lẹ́ lẹ́jọ́ fi ń gùn ayé ò lọ bẹ́ẹ̀ ayé ò gbà bẹ́ẹ̀ ayé ò tọ́ bí ọba ìbọn wà láì dìbò ó dorí abiyamọ ẹ jẹ́ ká máa gbàdúrà fáwọn ọmọ tábà ń gbàdúrà fọ́mọ ó ṣeéṣe kó yí ayé ọmọ padà sí dáadáa tábà nọmọ lánàá jó ó mọ̀mọ́ láti pàtàkì pálẹ̀ abiyamọ díẹ̀ o Saidi o Saidi o ọmọ burú ọ̀kan làábí ẹni bírú ẹ. ẹ̀yin tàríwá ẹbọ yín mọ wá jẹ ìlú ẹbọ yín ti fún ẹbọ yín ti gbà èṣù jẹ ẹbọ yín fún ẹbọ yín gbà o. èmi èṣù láàánú òkúri okòwò jẹbọ ẹ̀yìn ti gúúsù. ń ẹbọ yín ti fún ẹbọ yín ti gbà èṣù ní ń gbẹbọ rajà lé ọ̀hún. ẹ̀yin ti là oòrùn tẹ́ ẹ gbé ìpèsè yìí kan oríta yìí fún láàánú òkúri okò ẹ kú èsè o ẹ kú èsè ẹbọ yín ti fún ẹbọ yín ti gbà ẹbọ yín ti lóde ọ̀run pèpè. bákùkọ bá kan láyé ẹgbẹ́ rẹ̀ ó gbà lóde ọ̀run èṣù jẹ́bọ àkọ́kọ́. ta ló gbóúnjẹ síbí o. ẹyin nílé ó ti fi wọ́n bá mi bọ̀ bẹ̀ díẹ̀ lé lórí àbí bí nǹkan ti mọ̀ kéde wá. ní n bá kú nídìí ẹbọ yìí ó dìde ẹbọ ìwọ̀ oòrùn á jẹ́ pé èsì pinnu. aláwọ̀ rẹ̀ ọmọ wo ló lórí láyà tí ń bẹ́sù jẹun ẹbọ ẹ̀mí èṣù ni wọ́n ọmọdé yìí bẹ̀rẹ̀ sí kó jẹ́ ọ̀ní jẹ̀mí mọ́. oúnjẹ èmi èṣù láàánú ògiri oko ni wọ́n ọmọ yìí kó jẹ bí èyí láì ṣe pé wọ́n lo lóúnjẹ ọmọ láyà o òbí ti ń kó oúnjẹ èṣù jẹ ó dáa náà ọmọ gbọ́ kẹsẹ̀ dá rẹ̀ ọmọ gbọ́ o ní ti ń ṣe fún ọrẹ òun fara rẹ̀ ṣe lé sórí méjì tó ń jẹ nínú gbèsè mi ọ́fíìsì san ẹgbẹ̀rún lọ́nà méjì yóò tó lé bí n ti sẹ́nu ara rẹ̀ ni ó máa gbé. Saidi o. ṣó tán bàbá Saidi ṣó tán
ṣọ́tọ̀ òtúrọ̀ ọmọ mú wálé báyìí àbí ó ṣàwọ̀ ṣoṣoṣo ó báyé mi jẹ́ àbí mélòó ni mo bí tí mo fẹ́ máa fa abẹ́ jóná àbá Saheed ṣó dáa ṣọ́kọ ni wọ́n iṣẹ́ ṣó dáa kò sí wàhálà ṣé mo ti tẹ́fẹ̀ẹ́ nù ẹ kò sí wàhálà o. wo jẹ́ kí n sọ fún ẹ ọmọ wa ò sọnù a máa rí kò sóhun méjì tí ọmọ fi kúrò nílé ìpayà bàbá ẹ̀ ni bí ìpayà bá pọ̀ jù fún yàn á wá bí yẹra sí mi ò tiẹ̀ mọ mi ò rírú ọlá ṣe é nírí mi rírú bàbá ọmọ tiẹ̀ rí àwọn ọmọ tó jẹ́ pé tọ́jú oyè yàdáyọ̀ bẹ kúngò gan bẹ yẹn bọ́lá ṣe é ní ṣe màtírìtì ọmọdé bẹ́ẹ̀ lọ́wọ́ òbí tiẹ̀ wọn ọmọ yẹn náà ṣe màtírìtì wọn ẹ sọ fún mi àwọn ọmọ tí mo wá kó láyà sókè bí tọ́lá ṣe é ní ṣe ń kọ́mọ ìláyà sókè ṣé wọ́n ń ṣoríire wọ́n ń ṣoríire lóòótọ́ ọmọ lè yàpá lè tiẹ̀ àmọ́ tá a bá fẹ́ dọ̀ fúnnú bẹ̀rẹ̀ sí ní bá sọ ohun tó yọ lójú ọ̀rọ̀ tá a fọ̀rọ̀ tútù ń bọ̀ kò sí ohun tó lù wá ṣe ti ọmọ yà á ṣe ń gì kí ni mo fẹ́ fọ tẹ́ ẹ bá wá dé ìlú òyìnbó tẹ́ ẹ bá rí bí wọ́n ṣe wọ tiẹ̀ lè gbé ìlú òyìnbó náà nínú kókó tẹ́ ẹ ti kú sẹ́wọ̀n tàbí kó yẹ pé ẹ̀wọ̀n yẹn gan bó ṣe ń lọ ló ń bọ̀ tó ń wọlé tó ń jáde lọ́wọ́ kan wọ́n bá mú ẹ lọ lákọ̀ọ́kọ́ pé ohun tó ṣe dá wàá tún kọ́ńtínú o má gbàgbé tóró tí mọ́ ẹ lára wo wọ́n ṣe àwọn aráàlú ìbò tó nìyẹn wọ́n ń ná ọmọ bóyá ọlá ṣe ní ṣe ń ná ọmọ yìí ẹ wo ẹgbà ọmọ kékeré ẹ wo bẹ́ẹ̀ gba ìṣeré mélòó lára Àyìnlá kéèyàn ná ọmọ títí orí ẹ̀ gbó báyìí òun nìkan kọ́ ló ṣe rú ẹ̀ o ó kọ́mọ̀n fún àwọn Áfíríkà wa ń bí báyìí ó tiẹ̀ wá jẹ́ pé irú ọwọ́ bẹ́ẹ̀ yẹn ni wọ́n ti fi tọ́ irú àwa yìí gbọ̀n ayé ò máa ṣe irú ẹ̀ mọ́ ọ̀rẹ́ ọmọ pẹ̀lú òbí sí ọ̀rẹ́ ni wọ́n jọ ń ṣe èwo ni kóbi jáde nílé kínú ọmọ máa dùn kóbi yọ ọlọ́ọ̀kan kó máa bọ̀ nílé kínú ọmọ bàjẹ́ kò sáyé kan tó dánú ẹ̀ ti gbọ́ ọláṣẹ́ nìyí tó bá jáde nílé mo ṣú ọ̀pẹ ọmọ yẹn inú ẹ̀ máa dùn ní bí kó má wà lébọn ni tó bá yọ lókèrè pé ọláṣẹ́ ní ń bọ̀ o dádì mi ló mọ̀ yìí ìbànújẹ́ ń gorí ẹ̀ bí mi sóde ẹ̀ wá dáa kóbi jáde nílé kọ́mọ máa gbàdúrà kó máa padà bọ̀ ẹ́ nǹkan burúkú jáì ni òun rèé sí ẹgbà yìí rèé sí ẹ wò láwọn ẹgbò gangan tó jẹ́ géńdé tí wọ́n bá fi wú ẹgbà yìí náà tó gbó tó yìí àmọ́ fi tara fún un ó dà jẹ́ kékeré ń bẹ̀rẹ̀ sí ní tàbú ẹ̀ báyìí òun ti torí kò ìkọ́ ẹ̀ lára ló ṣe báyìí yẹn. èṣù agbárí kíjà bí tó tóbi òkè èṣù Sáyídì èṣù onílé oríta èṣù onílé oríta. Àyìnlá ọkọ mi ò jẹun ni. kò sí ọ̀nbẹ. Sáyídì ọkọ mi kò sí ọ̀nbẹ iyọ̀ wà ń bẹ iyọ̀ bí ni mo ṣe ó dùn iyọ̀ wà ń bẹ. kò sí ọ̀nbẹ. àṣẹbọ kẹbọ jẹ pinko tonto mẹrẹto lubia aleyi kasaba dudu wọn ṣe bí akin ọmọ kí o gbọ́ ojú oníbọ èṣù má ṣe ní má ṣe mí o onílé oríta láàárọ̀ ìyá rẹ má ṣe mí o pinko tonto mẹrẹto pinko. Sáyídì ọkọ mi kí ló ń ṣẹlẹ̀ gangan. wọ́n ń jẹun ni. ó ń jẹun ó ń jẹun ẹ gbà mí ọ̀ràn rẹ̀ ọ̀run ti dé wọ́n láti dé kí ló ṣàyẹ̀ wọ̀ mí báyìí ẹlẹ́dàá mi. èṣù onílé oríta èṣù onílé oríta oríta lè ṣùgbẹ́ oríta lè ṣùgbẹ́. fàgbà wípé ìwọ àtàwọn ọmọ ẹ
ẹ wá bá mi ní kaba ẹ ti break rules ṣé mo mọ̀ pé tí n bá ṣe anything fún yín níbí báyìí mi ò jẹ̀bi. confam. ó yẹ kó mọ̀ pé láti jọta láyé ti dá èmi ìgbéràn ojú ẹ rí oníkàlùkù ń lọ ẹ ni bọ́tú wíwá mi tí mo wá síbí lẹ́nu mi wá torí nǹkan méjì mi bá tiẹ̀ wà wèrè tó wà lẹ́ẹ̀ni kan ra fẹ́mi kí n máa lọ pẹ̀lú àwọn èèyàn mi ò tán. àbá ti yàn dá. Pause. Listen. Hey. Listen. Mi ò kí ń sọ̀rọ̀ kí n tún kó jẹ padà wọ̀. Ṣé mo fẹ́ pa ni? Jẹ́ kí n bẹ́ pa. Torí pé wọ́n ń dùn ní àbí. Balẹ̀ púpọ̀ mi ò kí ń sọ̀rọ̀ àbí kí n ṣe ìlérí kí n tún kó padà sí ẹnu. Aṣọ̀rọ̀ ṣẹ́ ní ẹ̀ kò sọ̀rọ̀ dànù. Ọjọ́ tí n bá ti dán gbogbo ẹ̀yìn yìí Afọlá. Dre tó túmọ̀ sí pé o lè fi àfo sílẹ̀ fún mi. Àṣọ kí ló ṣẹlẹ̀ Ní kí ni? Abúlé ṣẹlẹ̀. Kapo! Wetin dey happen go? Bí bàtí wọ́n dé everybody kò wọlé ni. Topaz, Dre, kí ló ń ṣẹlẹ̀ ń bí? Ṣé nǹkan tí wọ́n ń ṣẹlẹ̀ lé? Gbogbo yẹn ń gang up against us. Ṣé ẹ̀yà wèrè ṣá? Ó dẹ̀ ti da. Topaz, Dre, ẹ mọ̀ pé mi ò ń wájà, Suzy ò ń wájà, adẹ̀ kí kọjá ìyá ara wa. Ẹ yọ sọ bẹ́ẹ̀, ẹ dákẹ́, ẹ ti tán ṣoṣo, ẹ dẹ̀ ti ríjà ṣoṣo. Ṣé rí wẹ̀rẹ̀ tẹ̀ rán wá pé kó wá máa spy on us yẹn? Òun gangan ni mo wá fún èmi ò lọ́rọ̀ bá yín sọ o. Àwọn máa kú ẹ o, ó ti kọjá yìí ẹ̀. Òun rìn wá sínú kàbá yìí, ó dẹ̀ believe kò máa fara lè lọ padà. Ó possible. Dre, lẹ́nu ẹ̀, dákẹ́! Ó yá wẹ̀rẹ̀ ni. Suzy, ṣeré kọ́ là ń ṣe bí. Ọ̀rọ̀ tá a fa lọ́wọ́ between life and death ni. Yes. Wá kó àwọn tí kì í sẹ́yìn wá bẹ̀rẹ̀ sí wá disturb. Oya, mo ṣe ń bọ̀ ẹ̀yẹ kó wọ́n kẹ́kọ̀ọ́ bí. Jẹ́kẹ́jẹ́ mi ṣe láwùjọ wù. Ti jí mẹ́rin mi ṣe láwùjọ bọ̀. Bọ́ọ̀lù tó lúwo kò fẹ́ ẹni tó dìbò lọ. Títí bàbá lè kí padà sẹ́nu mọ́. Dákù kó bá kọ́ láyé ẹgbẹ́ àgbàdéwé tọ̀run. Èmi nìkan lè ṣù rúbíà. Alẹ́ yìí. Kásá bàbá. Bíbí o. Bíbí o. Tó mẹ́lẹ̀ tó. Ẹ wo ẹ̀yin ọmọ ènìyàn. Ẹni tẹ́ rí pé sandaluku ti já lásán ni tí ó lẹ́sẹ̀. Kí ni ó bá ṣe fún yín? Ẹ wá dé lọ́wọ́ ẹ dé lẹ́sẹ̀ sí mi báyìí. Ẹ wo màá gbà yín níyànjú wípé ẹ rọra máa fi ara rí báyìí. Kẹ́ni kò kú kẹ́ máa fi lọ. Ẹ wo gbogbo ẹ̀yin tẹ́ dúró mi ò ní nǹkan kan fi yín ṣe torí ẹni tí mo ṣe wà ń bí ni tẹ́ dé lọ́wọ́ tẹ́ dé lẹ́sẹ̀ torí pé kí ni ẹ dájú ẹ̀yàn mi ènìyàn ọmọ ọlọ́mọ láàrin ẹ̀rọ kí ló ṣe fún yín ẹ wo màá gbà yín níyànjú wípé ẹ rọra máa fi ara rí báyìí kẹ́ni kọ̀ọ̀kan yín kẹ́ máa fi lọ torí pé mo fẹ́ jẹ́ káwọn òbí tó ní tí wọ́n jèrè yín torí pé kí ni èyí táwọn yìí wúyà alẹ́ yìí kásá bíbí o tó ń lọ bẹ́lẹ̀ lẹ́nu. Èṣù onílé oríta, èṣù onílé oríta, oríta lè ṣùgbé, oríta lè ṣùgbé. Ẹ̀bọ̀nà burúkú níjẹ́ látọ̀ pa, ó lọ lọ́nà àtàrí ẹ̀ fíyefíye, fíyefíye.
àṣẹbọkẹbọjẹ àṣẹbọkẹbọjẹ pinku pinku tonto mẹrẹdu rubia aleyi kasama dúdú wọ́n ṣe bí akin ọmọ kí o gbọ́dọ̀ ṣojo ojú oníbọ̀ èṣù má ṣe mí ó.